mo ń pè yín síbi àjọ̀dún wa tó jẹ́ ẹlẹ́ka méjì tá a máa ń ṣe ní ọdọọdún. Àkọ́kọ́ tí a pè ní Ìbà Mountaineering Day, tí a máa gun orí òkè wa fún ìdálárayá àti ìṣara ní okun, tí a ṣe ní ọjọ́ 12 oṣù 12 ọdún 2025 tí a wà yìí, ní ọjọ́ Jímọ̀. Ọjọ́ Sátidé tó tẹ̀lé tó jẹ́ ọjọ́ 13 oṣù 12 ni a ṣe àjọ̀dún oríkì Yorùbá, tí a kó gbogbo àwọn tí wọ́n ń ṣe oríkì Yorùbá ní ilẹ̀ Yorùbá àti iwájú, tí a kó wọn wá sí Ìbà, tí àwọn ọmọ wa máa ní oore ọ̀fẹ́ láti fi gba ìgagbága, láti gba ẹ̀bùn ní oríṣiríṣi níbi tí wọ́n ti ń gbé àṣà oríkì Yorùbá ní àrùgẹ. So a fi àsìkò yìí a fi pé gbogbo yín kẹ́ wá darapọ̀ mọ́ wa ní ọjọ́ 12 àti ọjọ́ 13 nígbà tí a máa ṣe àjọ̀dún bí a ṣe gun orí òkè fún ìdálárayá àti bí a ṣe ṣe oríkì. Ẹ ṣé àdúpẹ́.